Hello. Ló sà ẹ káalẹ́ sà. Ẹ pa rédíò yín máa o. Ẹ káalẹ́ sà. Ẹ bá mi sọ̀rọ̀ sókè mà ilé olórogún lètò. Nǹkan tí mò ń tó ń fẹ́ tó ń bá mi fẹ́ra ìgbà èmi ni ọkọ mi kẹ́kọ̀ọ́ fẹ́ sí mi ní ìyálé. Ẹ bá mi sọ̀rọ̀ sókè So dáadáa. mo ní èmi ni ìyálé Yes ma. afẹ́ra wa àbí ń bọ̀ fúnra wa. Bọ̀ǹgbà tí mo máa bí ọmọ ìkẹrin mo kàn rí pé ọkọ mi kérù kúrò ní pátápátá ni pátápátá bàtà tí ò dáa kò sínú ilé mi mọ́. Mo bá bi léèrè kí ló ṣẹlẹ̀ kí ló dé wọ́n ní èmi mò ń lé òun wípé mi ì fóun lóúnjẹ. Mo wá ní báwo ló ṣe jẹ́ ìfẹ́ lóúnjẹ oúnjẹ tí àjọ nínú ilé èèwọ̀ lọ́kọ mi lọ́kọ mi. Báwo ló ṣe jẹ́ tó fi di pé ìfọ́ lóúnjẹ tó fi ti fẹ́ fi kúrò nínú ilé tí n bá pè é tó bá wà ń bàdàn yóò lòun wà lábújá tó bá wà ń bàdàn yóò lòun wà lẹ́kọ̀ọ́. Àwọn èèyàn mi á lè máa rí wọn á máa sọ fún mi pé òun lọkọ rẹ̀ ń géètì òun lọ pẹ́ bí báyìí òun lọ pẹ́ bí báyìí tẹ́ n bá pè yóò lòun sì ní àlọ́ǹdè náà ní ìkú ẹ̀ mọ́ rárá. Ó wá yá púpọ̀ tó máa sáré wá kùtùkùtù ní kí lẹ jẹ pẹ́ fún mi lóúnjẹ màá fún tó bá yá yóò jí wá báyẹn màá ní kí ló dé ibì kan lẹ́tí ń jìbọ̀ àlọ́ǹdè láì mo ṣàgbọ́ pé ó fẹ́ yàwó síbòmíì. Òdó lẹ́yìn èmi ó fẹ́ yàn kọ́ lẹ́yìn mo mọ̀ yẹn. Nígbò ya tó fẹ́ lòmíì according by the story nígbò ya òun gbọ́ pọ́n tó fẹ́ lòmíì báyìí. So bó tọ́jọ́ Nẹ́tíwọ́ọ̀kì ò dábì tẹ́ wà yẹn mà ẹ kúrò ń bẹ̀ kẹ́ẹ̀dẹ̀ ṣe ọ̀rọ̀ yín sókè mà. Okay sir. So a sọ wípé òun ò ṣe mọ́ tó bá dẹ̀ ti débi tó wọ̀nyí tó kàn dùn mí lọ́kàn gangan is that mo ra ilẹ̀ kan mo ń lọ kọ́ ilé yẹn ó mọ̀ àjọ ń kọ́ ni along the line ó kó blọọkù àbí cement tá a bá fi ṣe líǹtì sílé ó gbé mọ́tò gba ẹ̀yìn ó ta àwọn cement yẹn. So mo wá kúrò níbi ibẹ̀ láti 2012 mi ò débẹ̀ mọ́ till now. So tí ń bá ní mo fẹ́ kọ́lé mo fẹ́ ralẹ̀ ìgbìyànjú tá à ń gbìyànjú pé tí a bá ṣe nǹkan kan sìn táwọn ọmọ bá lè wọ yunifásitì kò ní rọrùn láti máa ṣe ọ̀rọ̀ ilé mọ́ wọn á ní kí n má wọ̀rì. Àkọ́kọ́ ó ní kó wá pé òun lọ fi kọ́lé oko orí òun tẹ̀lé òun máa fi ṣe business ni along the line kò ṣe business kò kówó lẹ̀. In the first place wọ́n ti rò pé tọkọ tèèyàn náà ni tí n bá rówó màá kó fún mo ra ọ̀kadà kíní fún mo ra ọ̀kadà kejì fún débi 4 along the line ó lóun ò ṣọ̀kadà mọ́ àtọwáwó jọ kó ń tọwọ́ rẹ̀ kó tó ra mọ́tò nígbò ya àrí mọ́tò mọ́ tí n bá béèrè lọ́wọ́ ẹ̀ á ní ṣé òun ṣe bébì ni like that. So wọ́n wá yá sú mi mo wá ní hello sir. Mo ń gbọ́ yín mọ̀ mi torí àkókò kìlẹ̀ fẹ́. Nígbò yá sú mi mo wá ní èdè òkè ń de èèyàn méjì wo bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí plan tó dára fún ọjọ́ ọ̀la àwọn ọmọ wa. So ó wá yá mo wá lọ ra ilẹ̀ ní ìsọfún mọ́ mo ra ilẹ̀ yẹn ìsọfún mọ́. So ó wá dọjọ́ kọ ọmọ family wa ká ṣaláìsí wọ́n wá ní ká péjọpọ̀ ń bibẹ̀ kò sí nílé ó lòun travel ló sọ mo wá lọ létà tó wá létà àwọn ọmọ sọ fún un pé mo lọ sí Abẹ́òkúta ó kọ̀ wọnú ilé ó dẹ̀ kó gbogbo ẹrù mi síta wardrobe mi ó kó síta gbogbo aṣọ mi ó dàáta ìgbà tó dàáta yẹn ó wá rí ìwé ilẹ̀ yẹn àlọ́ǹdẹ̀lá lọ́wọ́ ní mo ti ṣe tí ò dáa mo ṣe lè lọ́ra lẹ̀ tí mi ìjẹ́ kò ń mọ̀ kò sí nǹkan tẹ́mi ò lè ṣe èmi lè lọ dọ́kọ̀ mi èmi lè ṣe pé èmi lè ṣàwó bọ́ṣà sí ìwé yẹn even till now bó ṣe ń bá yín sọ̀rọ̀ yìí mo threat ẹ̀ pẹ̀lú àwọn èèyàn wọn títí ó fún mi ìwé yẹn to the point that mo lọ report ẹ̀ ní civil defence wọ́n invite ẹ̀ kó lọ. So títí mo ṣe bẹ́ẹ̀ tiẹ̀ ṣá ó wá kówé ìyẹn ẹlẹ̀ fún mi along the line mo kó ìwé yẹn sínú ilé ó tún ti kó till now mi ì rí ìwé yẹn mo bí lèrò lòun kó lòun kó mọ́ mi ì lè rí ìwé ilẹ̀ mi till now.
kí ni kí n ṣe kí ni ọ̀dàn ẹjọ́ ẹ là mí lóye kí ni mo lè ṣe. Oríire ṣébi tẹ́ ń bọ̀ látàárọ̀ nìyẹn mà. ṣé ń tẹ́ Sá? pé ṣé ọ̀rọ̀ owó ilẹ̀ lẹ pè fún báyìí mà? Sá? ṣé ọ̀rọ̀ owó ilẹ̀ lẹ pè fún báyìí? Ọwọ́ ìwé yẹn ni ilẹ̀ pè fún báyìí mà? òwúrọ̀ mi mọ́. Sá? ṣé ìwé ilẹ̀ lẹ pè fún báyìí àbí kí lẹ pè fún báyìí lórí ètò mà? Ìwé ilẹ̀ yẹn òun gbọ́dọ̀ mi mọ́. Even to the point mo tún lálàá tó lọ tó ẹ mọ́ nà mí ní sọ̀rọ̀ àlá ẹ òògùn. mọ́ sọ̀rọ̀ àlá kankan lórí ètò yìí. ètò yìí ò ní Mo ti ṣe gbọ́. pẹ̀lú àlá. Ìwé ilẹ̀ yẹn ni láti ìgbà yẹn tó ń lọ pé gbogbo àwọn èèyàn pé ẹni tí kọ́lé ó ti ṣe gbọ́ ti ṣàwó ilẹ̀ lásán lọ́dọ̀ wà ń bẹ̀. So mi ìwà rí kankan ṣe mọ́ ìlú kankan mọ́ tí màá fi sọ pé kí n gègé ṣe kankan lórí ilé yẹn mọ́. ẹ kí lẹ wá fẹ́ lórí ètò yìí gbà yẹn nítorí tẹ́ fẹ́ báyìí ò yé mi báyìí máa o. Ọ̀rọ̀ ìwé ilẹ̀ yẹn mọ nǹkan tí mo lè ṣe òun ní sà. pẹ̀lú ọ̀rọ̀ owó ilẹ̀ kan gbénu lé yín àbí Sá? pẹ̀lú ìwé ilẹ̀ tí wọ́n gbénu lé yín tẹ́ ẹ̀ rí yẹn Bẹ́ẹ̀ni, ilẹ̀ pè fún lórí ètò bẹ́ẹ̀ni sà, ṣé ẹ wà ń bàdàn bẹ́ẹ̀ni sà. ẹ wá rí Gbàǹjarè ṣé ẹ ti gbọ́ wọ́n ṣètò kan bí Gbàǹjarè náà ń pè ẹ wá rí wọn ṣé ẹ ti gbọ́ mà kán bá yín pọkọ yín kó gbèwé lẹ́lẹ̀ ṣé ẹ ti gbọ́ mà. Mo ti gbọ́ sà, ẹ ṣé sà o.